الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله الحمد لله رب العالمين الحمد لله أي النبي محمد صلى الله عليه وسلم. Asẹ́kùbọ̀ àsálátù kó lọ bá gbogbo àwọn ẹni Ọlọ́run lórígun mẹ́rin ayé. Àmín. Àwa fi ànábì wa Muhammad. Sallallahu alayhi wa A sallam. fi kí àwọn bàbá wa tánṣẹ̀ wálẹ̀ Mọ̀lánà Ahmad Rifai Dasolati. Radiyallahu ta'ala anhu. Àti àwọn òbí wọn níbi tí wọ́n ti ṣẹ̀ àti gbogbo àwọn ọmọ. Àti gbogbo àwọn mùrídí tán ti lọ bá wọn. Àmín. Àti gbogbo àwọn ìkàn àwọn ọmọ tán bí tí gbogbo wọn ti lọ bá Ọlọ́run ṣe wá kẹ́ wọn. Àmín. Ọlọ́run kó wọlá wọn náà ó ṣàánú gbogbo àwa tó kù láyé. Àmín. Mo wá fi kíkí àwọn bàbá wa yìí mo fi kí àwọn màmá wa tí wọ́n ní ọjọ́ tòní tí wọ́n ní kí gbogbo wa wá ṣoríire lọ́jọ́ tòní. Pẹ̀lú mọ́lídì Nàbí Muhammad. Sallallahu alayhi wa sallam. Pẹ̀lú ọjọ́ bí ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Mo kí àwọn màmá wa kí Ọlọ́run kó jẹ́ àrí wọn pẹ́ kọ́lọ́pàá yìí. Àmín. Ẹ̀yin ni àríkọ́ṣe rere fún wa tí ẹni kí gbogbo wa wá ṣoríire lọ́jọ́ tòní. A kí yín kí Ọlọ́run bá wa kí yín kọ́lọ́run jẹ́ kí ẹ̀mí yín gùn fún wa. Àmín. Àgbákọ̀ ọlá ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ọlọ́run jẹ́ àrí yín pẹ́. Àmín. Kó mọ́ ṣe ní eléyìí ní àṣẹ wọn fún yín. Àmín. Mo fi kíkí àwọn màmá wa mo fi kí gbogbo àwọn màmá wa tán wà níkàlẹ̀ màmá wa nínú ilé Al-Ashrafiyya kọ́lọ̀ ń jẹ́ yín pẹ́. Àmín. Àwọn màmá wa àkíyàmọ̀ olálàárù Ọlọ́run jẹ́ kí ẹ pẹ́ fún wa kẹ́ ẹ kàn wá jìnnà. Àmín. Àlùbáríkà ọlá nàbí wa Muhammad ọlá la ilaha illallah ọlá Muhammad Rasulullah. Mo wá fi kíkí àwọn màmá mo fi kí gbogbo àwa ìyá tí a wà níkàlẹ̀ tí ò sí àsìkò láti lè mọ dárúkọ yín gbogbo ẹ̀yin màmá wa mo kí yín àtàwọn jàmá lọ́kùnrin lóbìnrin gbogbo ẹ̀yin bàbá wa náà mo kí yín látòkè délẹ̀. Bàbá wa Àlífà Sọláàtì Ọlọ́run járí pẹ́ Ọlọ́run járí wọn pẹ́ kó jẹ́ kí ẹ̀mí ọlá wọn gùn. Àmín. Ọlọ́run kó jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọrú eléyìí láyé. Àmín. Àwọn màmá wa tí wọ́n jẹ́ olóde tòní àríkọ́ṣe rere yìí ń bẹ lára wọn púpọ̀ fún àwa ọmọ òde òní gẹ́gẹ́ bó ti jẹ́ pé ní gbogbo iṣẹ́ tí ẹ̀dá bá ṣe láṣepamọ́ níkọ̀rọ̀ ní gbangba ni níṣẹ́ rere àbí níṣẹ́ ibi Ọlọ́run ọba yóò padà kó ẹ̀san iṣẹ́ tó bá ṣe yóò kó fún un. Àwọn màmá wa yìí tí wọ́n jẹ́ olóde òní tán kí gbogbo wa ṣoríire látara ká ṣe mọ́lúdì nàbí. Sallallahu alayhi wa sallam. Àríkọ́ṣe rere ni wọ́n fún wa torí pé ìyá àlùbáríkà ni wọ́n. Àwa yìí àwọn ni wọ́n tọ́ wa ni wọ́n gbé wa nínú ẹ̀jẹ̀. Àlùbáríkà wọn là ń jẹ. Àwọn ọmọ táwa náà wá bí àwọn náà ná tún tọ́ wọn. Àwọn ìyá ìyá tiwa yìí ìyá rẹ̀ ni wọ́n. Gbogbo ọmọ tí màmá fọwọ́ kàn láyé ni wọ́n ṣoríire ni wọ́n yàn náà yè náà yanjú. Ìyá yìí wọ́n wá ní àṣepamọ́ iṣẹ́ rẹ̀ síwájú Ọlọ́run tó pọ̀. Bẹ́ẹ̀ mi ṣe kéré wọn ìtọ́jà wọn náà ni wọ́n tọ́ mi. Mo rí àwọn àríkọ́ṣe rere tó pọ̀ látara wọn. Tí mo bá bímọ ọmọ mo kó wa wọ́n wá jòkó tì mí ni. Àwọn gbogbo ọjọ́ tí màmá ò bá fi lò lọ́dọ̀ mi pátá àwẹ̀ ni wọ́n fi gbà. Pẹ̀lú àsìkáàrù. Àṣepamọ́ iṣẹ́ rere tí màmá ṣe tí wọ́n ń ṣe ní kọ̀rọ̀ ẹ̀san rẹ̀ lọ́lọ́run kó fún wọn lónìí. Ǹjẹ́ ìpè gbogbo ẹni tí bá ń ṣiṣẹ́ ibi náà níjọ́kan náà ni ó gba tiẹ̀. Èyí tá à ń rí yìí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ fún àwọn ọmọ wa ni. Torí pé Ọlọ́run kì í ra iṣẹ́ ẹni tí bá ń ṣe láre. Inna Allaha la
المحسنين إن الله لا يضيع أجر المحسنين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. mo fi yẹ jẹ́rìí ọ̀rọ̀ ni Ọlọ́run jẹ́rìí àwọn ọmọ wa pẹ́. آمين. ẹ wá rí inú àwọn ẹ̀san rere tọ́lọ́run tún san fún àwọn mọ̀mọ́ wa òun ni pé tí èèyàn bá ti ní àníyàn dáadáa pẹ̀lú ọmọ ọlọ́mọ tó dúró pẹ̀lú àníyàn rẹ̀ gbogbo ọmọ tóun náà bá bí wọ́n yára nì. ẹ wá wo gbogbo rẹ̀ tọ́lọ́run ṣe fún àwọn mọ̀mọ́ wa yìí látara gbogbo ọmọ táwọn náà bí atọkùnrin atóbìnrin dòkítọ́rù ìbẹ̀ nínú ọmọ wọn bẹ́ẹ̀ tí iṣẹ́ yọ ọ̀kan ibẹ̀ náà láti rí ọ̀nàrẹ́bù bẹ́ẹ̀ láti rí àwọn ṣéwù wọ́n ń bẹ́ẹ̀ náà ọmọ mọ̀mọ́ ní àwọn àtàwọn àlífà àwọn èèkàn ńláńlá lọ́lọ́run fi ṣẹ̀san rẹ̀ fún wọn. gbogbo eléyìí tá ń ṣe ìmọ̀mọ́ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni Ọlọ́run jẹ́ ṣe pẹ́. آمين. àwọn bàbá wa láàyè yìí tán ti lọ́dọ̀ Ọlọ́run sábà wa kẹ́ wọn bísímìláì kúlú wọ́lá bísímìláì rahman rahim kúlú wallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad bísímìláì lílá fífà àwọn ọmọ wa náà Ọlọ́run jẹ́ ṣe pẹ́ bísímìláì rahman rahim. إلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni màmá Ọlọ́run jẹ́ ṣe pẹ́. آمين. Ọlọ́run ò ní ṣe léyìí lópin oore fún yín. آمين. àlùbáríkà Ànábì wa Muhammad la ilaha illallah. آمين. ẹ̀wọ̀n àdúrà tí ìtumọ̀ wa fi kún fún àwọn ọmọ wa ní wípé wallahu ghalibu wallahu ghalibu والله غالب والله غالب. ó ti wù kọ́ta wá ọkọ̀ tó Ọlọ́run fi wá borí wọn. والله غالب والله غالب. àwọn kèfèrí ti gbọ́ òkú tó ọ̀rọ̀ sóríire látara ọjọ́ bí Ànábì wa Muhammad. صلى الله عليه وسلم. Ìjẹ́ kí ìsìláàmù tó dé wọn pàtàkì obìnrin tán bá ti bímọ obìnrin wọn mọ rí mọ́lẹ̀ ní kókó di pé ìsìláàmù dé àwa obìnrin àjẹ́ nǹkan kan nígbà tí Ọlọ́run wá gbé Ànábì wa Muhammad dìde صلى الله عليه وسلم. ó ní kó gbé ìsìláàmù wá sáyé ló wá di pé ní Ọlọ́run wá bàbàrà wa obìnrin tí wọ́n fi rí obìnrin mọ́lẹ̀ mọ́ tó fi di pé ní Ọlọ́run ṣàpọ́nlé àwa obìnrin nínú ọgbà Kúránì tó tún fún wa ní súrátù nìsáì àṣírí súrátù rìjáàlì ẹjẹ́ gbọ́dọ̀ ń tóbi Allahu Akbar. ẹjẹ́ ṣe àṣàlátù fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. صلى الله عليه وسلم. Ànábì tí Ọlọ́run wá fi Al-Kùránì rán tó gbé ìsìláàmù wá òun náà ni àwa ń ṣe ayẹyẹ rẹ̀ lónìí jẹ́ tí àwọn mọ̀mọ́ wa tí wọ́n jẹ́ obìnrin tó ń bá wá dìde tó ń gbẹ́rú ètò yìí kalẹ̀ pé gbogbo wa máa ṣoríire àwọn náà fi mọ oore tí Ànábì wa Muhammad tó ṣe صلى fún wa الله ní عليه وسلم. torí pé Ànábì ó jẹ ìyà púpọ̀ lójú ọ̀nà ìsìláàmù nítorí èmi àti ẹ̀ tàbá wá ń ṣe mọ́lúdì nàbíù tẹ́nìkan bá wá ń takò pé a ṣe ṣe mọ́lúdì onítọ̀hún aláìmoore ni gbogbo ìyà tí Ànábì jẹ kókò ní pé ìsìláàmù rọrùn báyìí lónìí kò sí ẹnìkan tó lè faradarú ìyà náà mọ́lúdì tá a wá tún ṣe àtàrà Ànábì á fi sórí ilé ayé àti tàbí àwọn ẹni nítorí ìdí èyí tàbá rí àwọn mọ̀mọ́ wa tá ń ṣerú mọ́lúdì báyìí a fi mọ̀rẹ́ Ọlọ́run ni alhamdulillahi rabbil alamin Ọlọ́run kó jẹ́ ká mọ̀ wá ṣe é pẹ́. آمين. náà ibi tí mo wá fẹ́ lọ lónìí ní ọjọ́ tòní pẹ̀lú ìjókòó wa tòní àti gbogbo ohun tí ń ṣẹlẹ̀ láyé lọ́jọ́ tòní. Ànábì ló gbé ìsìláàmù wá. صلى الله عليه وسلم. Ìgbà tí Ànábì wá gbé ìsìláàmù wá Ọlọ́run wá fún ní Al-Qur'ani tó fi ṣòfin gbogbo nǹkan tó yẹ ká ṣe àti tó yẹ ká wọ́n ṣe
ànábì náà òun náà tún wá ń túmọ̀ àlùkùránì fún wa gẹ́gẹ́ bí pé ní tó bá ka àlùkùránì àgbọ́yé ìtọ́lọ́run tún kọ́ ànábì yóò tún sọ fún wa gẹ́gẹ́ bí hadith. Àwọn ìwà kan wá pọ̀ láyé lónìí tí gbogbo wa ti múra sí díẹ̀ tó jẹ́ pé ní àwọn apá kan ò mọ̀ láìdá ni àwọn ẹlòmíín sì mọ̀ àmọ́ wọ́n fẹ́ ṣe ìfẹ́ inú ara wọn wípé ẹni tí ò bá ṣe kò tí ì lajú. Kí ni àwọn nǹkan náà tí ànábì wa tó sọ fún wa? sallallahu alaihi wasallam. Àwọn ọ̀rọ̀ tí ànábì sọ fún wa níbi tọ́lọ́run ti ṣẹ́ èpè tó ti làánà àwọn èèyàn lórí nǹkan tọ́lọ́run ní kán má ṣe ó pọ̀. Àwọn gẹ́gẹ́ bí àsìkò á sọ díẹ̀ níbẹ̀ gẹ́gẹ́ bí pé ní àwùjọ tá a wà àti nǹkan tí ń ṣẹlẹ̀ láyé. Bismillah. وعن ابن عمر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم لعن الواصلة والمستوصلة والواشمة والمستوشمة متفق عليه. Ó wá látọ̀dọ̀ ọmọ Umar radiyallahu ta'ala anhu. رضي الله عنه. Ó ní pé ànábì wa Muhammad صلى الله عليه وسلم لعن الواصلة. ànábì wa Muhammad صلى الله عليه وسلم. ó ti ṣẹ́bi lé gbogbo àwọn tí wọ́n ń fi irun kún ká máa fi irun kún ká máa di attachment. Owó ńláńlá làwọn èèyàn fi ń ṣe kínní pẹ̀lú owó tán fi wọ́n ń ṣe yìí náà tó tí èṣòwò kékeré. Ọlọ́run ṣẹ́bi lé ànábì sọ fún wa pé Ọlọ́run ṣẹ́bi lé irú àwọn èèyàn صلى bẹ́ẹ̀. الله عليه وسلم. Torí pé kí ni níjọ́ tọ́lọ́run dá wa a sọ fún Ọlọ́run kó tó dá wa bó ṣe dá wa. Ẹni tó jọ́kùnrin ó bá ara rẹ̀ lọ́kùnrin ni, ẹni tó jóbìnrin ó bá ara rẹ̀ lóbìnrin ni. Ọlọ́run wá tò bó ṣe yẹ kó tò, ó ṣe bó ṣe yẹ kó ṣe, tẹ́nìkan ò bá a dá sí tá a fi dáyé. Àwa délé ayé tán Ọlọ́run dá wa bó ṣe dá wa. Àwa ń sọ ìtumọ̀ tá à ń ṣe yìí ní pé ìtọ́lọ́run ṣe fún wa yẹn kò tẹ́ wa lọ́rùn. Àwọn artificial tó wá gbáyé kan làwa ń lò. Ànábì wá jóyè wa pé gbogbo ohun tá à ń ṣe yìí Ọlọ́run ti ṣépè fún gbogbo ẹ̀dá tí bá ń ṣerú ẹ̀ torí pé ìwà ìmoore là ń ṣe sọ́lọ́run. Nígbà tọ́lọ́run dá wa kó fún wa ní irun erí ó sì ní bí obìnrin tí ń ṣẹ̀ṣọ́ lórí irun erí tá a bá láyé, irun dídì tí wọ́n di irun tí ẹwà ó sì wà ń bẹ̀. Àmọ́ wa tòde tòní alẹ́ yìí àwọn màmá wa tí wọ́n ń ṣe tá a bá lọ́wọ́ wọn àwọn ìyá àlùbáríkà yìí a ní ìhun ò dá mọ́. Èyí tó kù ni pé nǹkan irun tá a mọ bí wọ́n ti ṣe tá a mọ ń tán fi ṣe òun ló kù tá a mọ fi dirun tá a mọ fi tún orí wa ṣe abá tún wá ṣe tán á tún wá sí ilẹ̀ ni. Gbogbo àwọn tí máa ń ṣerú eléyìí ànábì ló sọ àdìsí náà kàtí gbogbo wa gbọ́ ìgbé Ọlọ́run ti ṣẹ́bi lé wọn. لعن الواصلة والمستوصلة. Gbogbo àwọn tó ń bá wọn ṣe é náà Ọlọ́run ti ṣẹ́bi lé wọn. والواشمة والمستوشمة. Lẹ́yìn náà gbogbo àwọn tó wá ń ya tàtú sára Ọlọ́run ti ṣẹ́bi lé wọn. Ẹ wo ohun tó gbayé lónìí tó jẹ́ pé ní àwọn obìnrin àtobìnrin àtọkùnrin àfi ká máa ya tàtú sára. Kí là ń fi eléyìí ṣe? À ń sọ fún Ọlọ́run pé bó ṣe dá wa kò tẹ́ wa lọ́rùn. Èrè wo la wá fẹ́ gbà ń bẹ̀? Gbogbo àwọn tí wọ́n ń ya tàtú yìí sára wọ́n padà regret ẹni torí pé gbogbo kẹ́míkà tí wọ́n fi ń ya kíní yìí sára yóò padà kọ́ sí ìnira fún wọn nígbà tó bá yá. Ọlọ́run bá sọ fún wa àbí tá ànábì bá sọ fún wa pé ká má ṣe nǹkan. Tá a bá wòye lọ́bẹ̀ á rí i pé nítorí àǹfààní ara wa ni. Nígbà tọ́lọ́run ní ká má ṣe ṣìnà kì í ṣe fọ́lọ́run ní Ọlọ́run ò níyàwó tábà sọ pé torí ìyàwó Ọlọ́run la fẹ́ gbà. Tọ́lọ́run bá ní a má ṣe nǹkan kan á rí i pé torí àǹfààní wa ni. Gbogbo ohun tí àbáwá tó bá ní ká má ṣe tá a bá ṣe á padà rí i pé ìta padà kan bẹ́ẹ̀
nǹkan tí ò dáa ni tẹ́yìn ó padà regret. Òun ni hadith Ànábì tí sọ fún wa. Ó wá pọ̀ bẹ́ẹ̀. وعن أبي هريرة رضي الله عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبسة المرأة. Ó wá látọ̀dọ̀ Àbí Hùrẹ́rà Ọlọ́run kó bá wa ṣàlékún kẹ́ wọn. آمين. Wọ́n sọ fún wa pé ní Ànábì ṣẹ́bi lé ọkùnrin يلبس لبسة المرأة. ọkùnrin tí ń bá múra gẹ́gẹ́ bí obìnrin tó yẹ pé ìmúra obìnrin lòún múra. Ẹ wá wo àwùjọ wa lónìí, ọkùnrin tí ń dirun, àwọn ọkùnrin tí ń dirun kódà níbi tó tún wá ṣe kìíní dé àwọn ọkùnrin náà wọ́n tún ń dirun fóbìnrin tó jẹ́ pé àwọn obìnrin míì wọ́n tún ní lọ gbérí wọn lọ bá obìnrin ẹgbẹ́ wọn kó dirun fún wọn, wọ́n ní ọkùnrin ni kó tún dirun fáwọn. Gbogbo ohun tó wá ṣẹlẹ̀ láyé lónìí ẹ̀yin náà wo ibẹ̀ ní àwa la fàtọ́fà tí gbogbo ẹ̀ fi wá rí bó ṣe rí. Torí pé inna Allaha la yughayyiru ma bi qawmin حتى يغيروا ما بأنفسهم. Ọ̀rọ̀ wa ó wá dàbí pé ilé ayé táwọn bàbá ti wá tán ti lò kọjá kọ́ làwọn ń lò lónìí. Gbogbo ẹ̀ ti wá dàrú mọ́ wa lọ́wọ́. Àwa rójú tú ẹ̀ mọ́. Ara ń tí Ọlọ́run ní ká má ṣe tá à ń ṣe òun ní jẹ́ kí gbogbo ẹ̀ dàrú mọ́ wa lọ́wọ́. Ayé táwọn tàná lò òun náà làwa náà wà ń bẹ̀ àmọ́ àwa tá a wà ń bẹ̀ lónìí àwa la dayé rú. Pẹ̀lú yí pé àtẹ láṣẹ Ọlọ́run ọba tó dá wa nígbà tá a mọ̀ tó tò wá bó ṣe tò wá tá a dùn rí tá a dùn wò àwa ní ìtọ́lọ́run ṣe fún wa ò tẹ́ wa lọ́rùn. Gbogbo àwọn tí ń dirun márùn yìí mo rí lórí social media bẹ́ẹ̀ tó jẹ́ pé ní ẹnìkan ó dirun márùn ni wọ́n wá gbé wá pé irun yẹn tó ṣe yẹn ó wá tó ń gbà tó dì í mọ́ attachment ni tó fi ṣe irun yẹn ó wá padà ń jẹ́ kí awọ eré rẹ̀ máa jẹrà. Ṣe rí pé àwa la wá àtọ́fà torí pé irun tọ́lọ̀ ń gbé wá tó fún wa tá a gbé wá látọ̀run wa ní kò tẹ́ wa lọ́rùn mọ́. Èyí tá a mọ nǹkan tí wọ́n fi ṣe òun ló wá kù tá à ń lò ẹ̀rí ibi tó já sí. Lẹ́yìn náà tàtú tá à ń yà sára gbogbo àwọn kẹ́míkà yẹn yóò padà fa kánsà ní oríṣiríṣi àrùn bẹ́ẹ̀ ló wá káyé. Ṣe rí pé àwọn aláfàtọ́fà fúnra wa ó wá pọ̀ bẹ́ẹ̀. Lẹ́yìn náà àwọn kan tún wá ń dìde wọ́n tún wá ń ṣe wípé wọ́n ń gba abẹ́rẹ́ kí àwọn lè yọ̀ díbọ̀nbọ̀. La ilaha illallah. Mo rí bẹ́ẹ̀ náà lórí social media wípé wọ́n gba abẹ́rẹ́ yẹn tó yọ̀ díbọ̀nbọ̀ àṣẹ̀yìnbọ̀ ìdí bẹ̀rẹ̀ sí jẹrà ni. Yóò sì jẹrà gbẹ̀yìn náà nítorí òun ló sọ wípé ìtọ́lọ́hun ṣe fún òun kò tẹ́ òun lọ́rùn. Èló ló san fọ́lọ́hun kọ́lọ́hun tó dá sáyé. Àtọ́fà wa àtànàgàrẹ́ ló sọ ayé di bó ṣe dà yìí. Ayé wa di rúdurùdu mọ́ wa lọ́wọ́. Àṣẹ àìtàláṣẹ Ọlọ́run àìtẹ̀lé àṣẹ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run ní ká ṣe tá a ṣe èyí tó ní àmọ́ ṣe làwọn agbámú òun ní kó wà láàbà wa láyé. wal mar'atu talbasu lubsata ar-rajuli. Nínú ẹ̀ náà ni àwọn obìnrin náà aṣọ ọkùnrin làwọn obìnrin náà tún wá ń wọ̀ lóde òní. Obìnrin ní aṣọ tiẹ̀ tí ó wọ̀ tí ó yẹ, ọkùnrin ní aṣọ tiẹ̀ tí ó wọ̀ tí ó yẹ. Ibo láti rí àṣà wípé kọ́ obìnrin tún máa ń wọ aṣọ ọkùnrin, ọ̀dọ̀ wa láti rí pé obìnrin tún wá ń wọ àwọn jàlábíà ọkùnrin. Wọ́n tún wá lọ sí fíìtì jàlábíà yẹn tí ó wá gbẹ mọ́ wọn lá, wọ́n tún wá tọwọ́ bá kò. Níbo láti rí ìyún? Àwa sọ wípé à ń jẹ́ Mùsùlùmí, àwa ń jẹ́ Mùsùlùmí by name, àtẹ̀lé àṣẹ Ọlọ́run pẹ̀lú orúkọ Mùsùlùmí tá ń jẹ́. Oríṣiríṣi wá bẹ́ẹ̀ wá kún ayé. Ibẹ̀ la tún ti rí àwọn ọ̀dọ́ kéékèèké kan, wọ́n ní Mùsùlùmí làwọn, wọ́n wá wọ skẹ́ẹ̀tì tí ò dé tán, wọ́n wọ aṣọ, wọ́n wá mú ìjáàbù, wọ́n wá fi borí. Kán kúkú yọ ìjáàbù kúrò lórí pẹ̀lú skẹ́ẹ̀tì tí ò dé tán yẹn, ó bẹ́tà kí wọ́n má mọ̀ wọ́n pé Mùsùlùmí ni wọ́n jẹ́. So gbogbo àwọn irú nǹkan wọ̀nyí àfihàn jẹ́ ni kò sẹ́ni tí ó mú irú ìmúra eléyìí tí àwọn màláìkà gan òní máa ṣépèlé láti ìgbà tó bá ti jáde nínú ilé. Gbogbo àwa tá a jẹ́ òbí tá a ní ọmọ
tí wọ́n ń wọrú aṣọ káṣọ báyìí tí wọ́n ń ya tàtúù sára ẹ má já wò wọ́n ran èyí tá a bá sọ fún tí ò gbé ẹja nà kẹsẹ̀ ní ẹgbà bẹ́ẹ̀ náà ni àwọn kan tún wà. وابن عباس رضي الله عنه وقال لعن رسول الله صلى الله عليه وسلم المخنثين من الرجال والمترجلات من النساء. àwọn òun náà láti sọ lẹ́ẹ̀kan pé àwọn ọkùnrin tí wọ́n ń ṣe bí obìnrin wọ́n tún wà àwọn ọkùnrin náà wọ́n ti ń fi yarí nì sétí lásìkò tá a wà yìí gbogbo orú àwọn èèyàn bẹ́ẹ̀ Ọlọ́run ti ṣẹ́bi ilé wọn tá bá ti rí àwọn ọkùnrin tí wọ́n ń dirun irú àwọn yẹn wọ́n èé ṣọkùnrin torí pé wọ́n ń kọ́ṣe obìnrin ni tán dirun tán fi yarí nì sétí Ànábì ti ṣépè lérú àwọn èèyàn bẹ́ẹ̀. عليه وسلم عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم. wọ́n látọ̀dọ̀ àbí ìrírá pé Ànábì tún sọ báyìí pé àlékún kí àti ìgẹ̀kọ́ lọ́nà bá a ṣe fún Ànábì wa Muhammad. إذا دعا رجل امرأته إلى فراشه فلم تأتيه فبات غضبان عليها لعنتها الملائكة حتى تصبح لعنتها الملائكة حتى تصبح. nínú àwọn tí Ọlọ́run tún tí Ànábì sọ fún wa pé ní Ọlọ́run sì ṣépè fún wọn òun náà ní pé àwa obìnrin lélẹ́yìí bá wí jù wípé ní nígbà tí àwọn ọkọ wa bá fẹ́ bá wa ṣàṣepọ̀ táwa kọ̀ fún wọn wípé a ṣe láti ìgbà tí a ti kọ̀ fún wọn ni àwọn mọ̀láìkà ó ti máa ṣépè fún obìnrin yẹn títí tí lè ó fi mọ́ tàbí kí ọkùnrin àtobìnrin kó jẹ́ pé nínú yàrá kan àbí nínú orí bẹ́ẹ̀dì kan náà jọ ń sùn bóyá ọ̀rọ̀ kan ṣe bí ọ̀rọ̀ tó yẹ ká parí ẹ̀ tọkọ wa ló ya òun fẹ́ báwọn ṣe sáàní tó wá kọ orí bẹ́ẹ̀dì ọkọ sílẹ̀ Ànábì fi ń yé wa pẹ̀lú obìnrin bẹ́ẹ̀ wọ́n mọ̀ ṣe ìpè fún ni àwọn mọ̀láìkà ọmọ ṣe pè fún tí ilẹ̀ ó fi mọ́ gbogbo orú àwọn nǹkan báyìí kò yẹ kí àwa obìnrin máa ṣe tíjà bá wà kò yẹ ká parí ẹ̀. وعن ابن مسعود رضي الله عنه قال لعن الله الواشمة والمستوشمة والمتنمصات والمتفلجات بالحسن. Naam ó wá látọ̀dọ̀ Àbí Mas'ud dígbà Ànábì tún sọ báyìí fún wa ibi Ọlọ́run ti ṣe èpèlé àwọn obìnrin. لعن الله الواشمات. àwọn tán ya tàtú sára nìyẹn wọ́n ti sọ yẹn lẹ́ẹ̀kan àti àwọn obìnrin ìkejì ní àwọn obìnrin kan tún wà èyí tí wọ́n ń ṣe láyé òde òní tán láwọn ń ṣe fashion wọ́n wàá wọ bra nìkan net bra wọ́n wọ pàǹtì tó jẹ́ nẹ́ẹ̀tì nìkan wọn ní wọṣọ wọn wà mọ́ lọ fi jó àwọn ọkùnrin olórí ikú bíi tiwọn náà wọ́n mọ̀ wá lẹ́wọ́ mọ́ wọn láyà báyìí pẹ̀lú ìhòòhò àti pátá àti bra tí wọ́n wọ̀ irú eléyìí Ànábì ní Ọlọ́run ti ṣẹ́bi lé gbogbo orú àwọn obìnrin tó bá ṣe báyìí oyún ni àwa wá kà sí fashion yìí pé àwọn tó bá ń ṣe irú eléyìí àwọn náà já èyí tí wọ́n ń já yìí wọ́n ti ń já lọ sílé náà nìyí. والمتنمصات. òun náà làwọn àwọn tí wọ́n ń tán jáde tí wọ́n ń rìn ní òòrùn tí wọ́n ń jó. والمتفلجات بالحسن. tọ́ èyí tá a tún wá rí lóde òní ni pé àwọn obìnrin nínú àṣà tí wọ́n wá kọ́ tó wá gbáyé kan obìnrin wọn ò tún wá ní àwọn tó fẹ́ dá èjì sí ara eyín wọn ò tún lọ fáìlì eyín irú eléyìí Ànábì tún ṣẹ́bi lérò àwọn obìnrin tó máa ń ṣe bẹ́ẹ̀ ẹ dákun ẹ jẹ́ káwa náà gbé sínú làákàyè wa yìí pé nígbà tí Ọlọ́run ti dá wa tó to eyín fún wa bó ṣe tó àwa tún wá ń sọ wípé èyí tọ́lọ́run ṣe yẹn ò dáa tún wá ń lọ fáìlì eyín pé a fẹ́ dá èjì síbẹ̀ kò wá mọ bẹ́ẹ̀ àwọn kan tún wá wà wọ́n tún lu ahọ́n wọ́n tún ní fashion nìyẹn wọ́n wá tún fi góòdì wọ́n tún fi ring góòdì síbẹ̀ wípé fashion nìyẹn gbogbo ohun tí wọ́n ń ṣe yìí owó ńláńlá òun ni wọ́n fi ń ṣe lẹ́yìn náà àtàwọn tí wọ́n ń lẹ irun ojú à ń sọ fún Ọlọ́run pé èyí tó fún wa ò dáa
ìjẹ́ kẹ́míkà tí wọ́n fi lẹ irun ojú yìí tó bá kan sí wa lẹ́yìn ju wọ́n ti dámẹ́jì ẹyin jú yẹn. à ń ṣe àìmoore sọ́lọ́hún ni òun lànàbí sọ fún wa kì í ṣe tíra bàbá ẹni kan. المغيرات خلق الله gbogbo nǹkan tí ọlọ́run ti dá tó ti pé sára àwọn obìnrin tó tò bó ṣe yẹ kó tò àwọn wá ń yí padà yí pé tọlọ́run yẹn ò tẹ́ wa lọ́rùn èyí ìtayé òun lè tẹ́ wa lọ́rùn. àṣé àwọn tí wọ́n ń ṣe kinní yìí ṣe bọ́lọ́run ló dá wọn ọ̀rọ̀ wá di pé ẹni tí ò bá sin ọlọ́run yóò sin tọ́lọ́run dá. فقالت له امرأة في ذلك فقال وما لي لا ألعن ما لعنه رسول الله صلى الله عليه وسلم وهو في كتاب الله قال الله تعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. bẹ́ẹ̀ náà ni àbí mọ̀ṣúdì wá ń sọ fún wa pé kí ló ti lẹ́yìn ní mọ̀ ṣẹ́bi ilé ẹni tá ànábì ti ṣẹ́bi ilé nígbà tó jẹ́ pé ní àlùkùránì sọ fún wa pé gbogbo ohun tí ànábì bá mú wá fún wa tó fi jíṣẹ́ fún wa pé ọlọ́run ní kẹ́ ṣe báyìí ọlọ́run ní kẹ́ mọ̀ ṣe báyìí káyọ̀tẹ̀ gbà mú gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo ni èyí tá ànábì wá sọ fún wa pé ká má ṣe káyọ̀tẹ̀ kú òun bẹ́ẹ̀ ká má ṣe òun ni àfọwọ́fà ànàgàré tí gbogbo wa wá kó sí lọ́jọ́ tòní wípé gbogbo wa sáfẹ́ ṣe fashion afẹ́ ṣe fashion ẹ dákun bàbá ṣe fashion yìí tán báwo la ṣe pàdé ọlọ́run báwo la ó ṣe ṣèṣirò iṣẹ́ wa níwájú ọlọ́run nígbà tá à ń sọ fún tá à ń hùwà yìí pé bọ́lọ́run ṣe dá wa kò tẹ́ wa lọ́rùn àwárí nǹkan kan tá a fẹ́ fi tún ìdẹ́dá tọ́lọ́run ti dá tá a fẹ́ tún fi tún ṣe lọ́dọ̀ ara wa àṣẹ gbogbo eléyìí òun ló jẹ́ káyé rí bó ṣe rí gbogbo ẹ ti wá di rúdurùdu ọ̀rọ̀ wá di iná lánàá rí dù iná lánàá rí. أشر أريد بما في الأرض أم أراد به ربه رشدا. gbogbo ìwà tí ọlọ́run ní ká má wù tá à ń wù òun ló wá jẹ́ kí gbogbo ẹ wá dàrú mọ́ wa lọ́wọ́ ẹ wo gbogbo àwọn ọmọ wa gbogbo àwọn òbí ẹ jẹ́ kíyèsí àwọn ọmọ wa pàápàá jùlọ àwọn ọmọ wa tí wọ́n ń lọ iléèwé lójú wa ò tó wọn ẹ jẹ́ ká máa bẹ̀ wọ́n wò lásìkò tí wọ́n ní mọ̀ fáwọn bọ̀ káyè mọ tí wọ́n ṣe aṣọ káṣọ aṣọ òwòkúwọ̀ wọ́n wà lọ ilé ijó ọ̀tọ̀ ní tí wọ́n rán wọn. akí bàbá wa àmọ́sá ọlọ́run járí pẹ́. Amina. Amina. ìwé ni wọ́n rán wọn pé kí wọ́n lọ ka aṣọ òwòkúwọ̀ aṣọ tí ò dé tán òun ni wọ́n mọ̀ wọ̀ wọ́n wà máa lọ ilé ijó wọ́n máa lọ ilé ijó wọ́n máa lọ wọṣọ káṣọ káàkiri àwọn òbí ẹ jẹ́ ká kíyèsí àwọn ọmọ wa pẹ̀lú gbogbo òpè tó bá ṣe ká sì máa pọ̀ fún wọn lórí gbogbo nǹkan tí a ti gbọ́ wípé ànábì sọ fún wọn pé kò dà yí pé wọ́n ṣe bẹ́ẹ̀ lórí ìdí eléyìí kò sí àsìkò mọ́ lórí ìdí eléyìí èyí tí a wí náà ọlọ́run dákun jó ṣàǹfààní fún wa. Amina. àìwí òsì àyígbọ́kù